àwọn agbófinró àwọn ọlọ́pàá àti àwọn sójà orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti ṣe àṣeyọrí ńlá kan báyìí o lórí bí wọ́n ṣe pa ọ̀kan lára àwọn ọ̀gá àwọn Fúlàní afẹ̀míṣòfò èyí tí ìjọba ń pè ní báńdíìtì ìyún ọ̀gá wọn tí ó ń da àwọn agbègbè bíi àárín gbùngbùn ìpínlẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà ìyún North Central tó ń dà láàmú pàápàá ìpínlẹ̀ Kogi ìyún Kàchàlà Ibrahim Basuji tó sì jẹ́ pé bá a ṣe ń sọ̀rọ̀ yìí Ibrahim Basuji ó ti jáde kúrò láyé o tó sì jẹ́ pé àwọn ọmọ ogun Nàìjíríà nípasẹ̀ ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá kò gbèrègbè àwọn ni wọ́n mú Ibrahim Basuji ni wọ́n mú kúrò láyé ní ọ̀sẹ̀ tí ó kọjá yìí. Bí a bá ń sọ̀rọ̀ nípa ibi tí wọ́n ń pè láàrin gbùngbùn ilẹ̀ Haúsá ìyẹn North Central àwọn ìpínlẹ̀ bíi mẹ́fà ni àwọn ìpínlẹ̀ ọ̀hún sì ni ìpínlẹ̀ bíi Kwara, ìpínlẹ̀ Kogi, ìpínlẹ̀ Niger, ìpínlẹ̀ Benue àti ìpínlẹ̀ Nasarawa. Àwọn wọ̀nyí ń ló jẹ́ pé agbègbè bẹ́ẹ̀ ni Ibrahim Basuji tí ó jẹ́ ògbólógbòó lórí àwọn báńdíìtì ló ti ń ṣiṣẹ́. Kódà ọ̀pọ̀ àwọn ẹ̀mí tó ti ṣòfò lágbègbè àárín gbùngbùn ìpínlẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá ní ìpínlẹ̀ Kogi ni wọ́n ní Ibrahim Basuji ni ó wà lẹ́yìn ẹ̀ tá a sì gbọ́ pé àwọn agbófinró orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti bẹ̀rẹ̀ sí ní máa tọpasẹ̀ Ibrahim Basuji láti bí ọdún tó kọjá ṣùgbọ́n tó jẹ́ pé ọ̀sẹ̀ tó kọjá yìí ó ní ìròyìn ayọ̀ dé nígbà tí àwọn ọmọ ogun Nàìjíríà tí wọ́n ká mábùbà nínú igbó kìjìkìjì tó wà ní ìjọba ìbílẹ̀ Bùnú ìyún ní ìpínlẹ̀ Kogi tí wọ́n sì pa ní ìpakúpa sí inú igbó lásìkò tó fẹ́ ṣe iṣẹ́ bí iléèwé kan ní Ibrahim Basuji ni ó fẹ́ lọ kọlù pẹ̀lú àwọn ọmọ ogun ẹ̀ láti jẹ́ àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń kọ ìdánwò West African Examination Council WAEC tí wọ́n ń kọ lọ́wọ́ ṣùgbọ́n níṣe ni àwọn ọmọ ogun sójà Nàìjíríà níṣe ni wọ́n tètè rìn sí tòsí lọ́jọ́ náà tí wọ́n sì lọ kojú Ibrahim Basuji àti àwọn ọmọ ogun ẹ̀ níṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí ní máa da ìbọn bo ara wọn tó sì jẹ́ pé lẹ́yìn ọ̀rẹ́yìn àwọn ọmọ ogun Nàìjíríà ni wọ́n padà borí Ibrahim Basuji o tí wọ́n pa á ní ìpakúpa tó sì jẹ́ pé àwọn ọlọ́pàá ni wọ́n padà gbé òkú ẹ̀ jáde kúrò ní inú igbó. Látìgbà tí ìròyìn ikú Ibrahim Basuji tó ti jáde ní inú ọ̀pọ̀ àwọn èèyàn ló mà ti ń dùn pàápàá àwọn ará àárín gbùngbùn ilẹ̀ Haúsá àti ìpínlẹ̀ Kogi nítorí wọ́n ròyìn nǹkan tí ọkùnrin náà ní tó fojú wọn rí ìyún tó fi wọn pa bó ṣe pa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí tó sì tún jẹ́ pé ọ̀pọ̀ àwọn ẹ̀mí ìtàn tó jí kó ní ìpínlẹ̀ Kogi àti àwọn ìpínlẹ̀ tó wà láàrin gbùngbùn ilẹ̀ Haúsá ìlú lọ́wọ́ Ibrahim Basuji nínú tí olórí orílẹ̀-èdè Nàìjíríà Ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà sì tún fi àtẹ̀jáde síta láti ṣàjọyọ̀ ikú Ibrahim Basuji àti láti tún kan sára sí àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà.